Ìjẹ̀bú palẹ̀ ogun mọ́. Òrìṣà má jẹ́ ó tẹnu mi bọ́dẹ. Ìyá Ìjẹ̀bú palẹ̀ ogun mọ́. Òrìṣà má jẹ́ ó tẹnu mi bọ́dẹ. Tó bá ti gùn kò kí gbọ́ nǹkan kan. Òrìṣà má jẹ́ ó tẹnu mi bọ́dẹ. Tabara lé tabara oko. Òrìṣà má jẹ́ ó tẹnu mi bọ́dẹ. Ẹni máa kú pàdé ẹni máa pa ni. Ẹni máa pa pàdé ẹni máa kú ni. Ó tún ti ń bínú. Ilé bàbá rẹ̀ ló lọ. Ilé mi mo wà. Ilé tí mo fowó mi kọ́. Ẹni bá ti rúfin, ó máa pọ̀ jọmọ́ oníkólóńbó. Tó bá ń tẹ́ ẹ lọ́hùn ó lè dúró. Bí kò tẹ́ ẹ lọ́hùn ó kẹ́rù rẹ kó máa lọ. Mi ò gbáre gbé, mi ò gbáre gbé, mi ò gbáre gbé, mi ò gbáre gbé. Kò dẹ̀ gbọ́n kankan, ẹ ò gbọ́n kankan. Àbẹ́tú ti rúfin, wọ́n ti rúfin, ẹ ti rúfin, wọ́n ti rúfin. Kò ṣẹ̀ṣẹ̀ ní. Ilé ẹ̀dá wa yẹn ṣé wọ́n ti pé? Kò ṣẹ̀ṣẹ̀ mú wa kí yẹn wà kó ń kó sí. Èwo orí já pépérò kó sí. Ilé ní ìdùnnú. Iṣẹ́ rẹ̀ rí yẹn wà. IYA IJEBU, abeg, I no get time this morning. Whatever you wan tell us now, make I comot. I wan go work. Because I know say you don start with your madness. That thing wey dey always affect your head don enter your head again. Abeg, do quick. Emeka di ta alanta. Mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ o. Dédé wá rí mo pé o. Dédé wá rí mo pé iṣẹ́ wọ nìkan rí mo pé o. A ti fọ òun rò lẹ́sàn yìí. Sanjọ́ kò ń sọ. IYA IJEBU. Ẹ̀rí ọ̀rọ̀ tí Emeka sọ. Ọ̀rọ̀ yẹn jẹnu ẹ̀ lọ sí yín o. Kódà èmi gan mi ò mọ bí mo ṣe fẹ́ gbé kalẹ̀ fún yín torí ó pọ̀ jẹnu tèmi náà lọ. Mo mọ̀ pé ò ní lè sọ èmi á sọ IYA IJEBU. Wọ́n ní kẹ́ ẹ rojú òsì tẹ́ bá fẹ́ rò kíákíá. Àfà. Emeka lẹ́nu rẹ̀ wọ́n fi òyìnbó burúkú wọ́n fi mi bú mi. Emeka wàá ṣẹlẹ̀ ìyá o àmọ́ mi bẹ̀rẹ̀ lọ́rọ̀ kí yẹn wà kọ́ńkọ́ sí ṣé wò níyà mi rò fọwọ́ níyè bí ẹ o kó bá jẹ́ fọwọ́ níyà rẹ̀ bí ẹni wà máa múra wá ìwé ẹ wo bó ṣe ń ṣìgbè dára lẹ̀ ilé ìmọ̀ ìsìwé wà òun ṣàìsàn ni ó yẹ kó mójútó ẹ o. Ẹ wá IYA IJEBU kí ló máa ń ṣe yín ná kí ló máa ń ṣe yín tẹ́pẹ́ ara yín ọ̀kan tẹ̀ kí ń balẹ̀ ní gbogbo ìgbà náà ẹ jọ ṣé ó ṣàìsàn ni àbò ṣàárẹ̀ torí ẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ sí pé kí ló kó sí ṣé ó dìgbà tó bá tó kó sí jàlábíà ẹ tó mọ̀ pé kankan ò ṣe é. Gbogbo ilé ìtẹ́tẹ́ sọ yẹn ò bá mi nulẹ̀ IYA IJEBU torí nígbà tí mo fẹ́ wá gbalé lọ́dọ̀ yín ẹ rí ìmúra mi ò ẹ mọṣẹ́ tí mo ṣe ẹ wo tó bá ṣe mí sí òfò tẹ́ ẹ pé ń sí ó yẹ kí n wà nú lọ́lọ́ kí n máa gba lọ́lọ́ ṣé ní nǹkan tó fẹ́ sọ àbẹ́ ẹ̀ ní èmi níbi tí èmi ń lọ o. mo fẹ́ wọ ìwọ náà wò ń sọ lẹ́nu rẹ̀ fọwọ́ fẹ́ má gbà lọ́lọ́ ọlọ́run má jẹ́ kó gbà lọ́lọ́ yẹn ọ̀rọ̀ alákejì ọ̀rọ̀ rẹ̀ máa bọ̀ orí mi ṣe pé èdèdè wẹ́rì fọ ṣàlàngà ti kún ó ti kún ó dẹ̀ ti mú pa mi 20,000 rẹ̀ máa dá wọn a máa fi wà ṣàlàngà mi rẹ̀ bẹ́ẹ̀ ni. 20,000. 20,000. 20 kíni. Màmá ẹ lè bẹ̀rù Ọlọ́run àti pé gbogbo tẹ́ ń gbà lọ́wọ́ wa ibo lẹ fẹ́ kó lọ ṣé gbogbo ẹ̀ náà lílé tẹ́ ka kàn pọ̀ bí àlùbọ́sà tẹ́ fi ṣe ní ajá tẹ́ kó sọ́run àti pé owó ìtẹ́ fẹ́ fi paléyà ni. irọ́ rẹ lòórù rẹ̀ rí wẹ́mọ̀ kó o bá mọ ni wàá mọ̀ fọ góòdù rọ̀ ń pèrè. pálásà rẹ̀ mi lé mi wọ̀. ó fúyẹ́ ju. ó fúyẹ́ òwú lọ. ìwọ aláràkà abara ló ṣí olójú dúdú ẹlẹ́nu dúdú afáròdẹ ìgbéra rẹ̀ ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu rẹ̀ o kó o ṣe rúgbọ̀n bí rúgbọ̀n òbúkọ kí rúgbọ̀n fúẹ́fúẹ́. IYA IJEBU ṣé eré mi o èmi personally mi ní 20k ni o ẹ bá ìgbékọ̀rọ̀ 20k 100k mi à no get 2k yóò kéde jù mí ẹ mi èrè yìí o mi ní 1 naira. ìkà rẹ̀ ìwọ náà o tún sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu rẹ̀ ẹ̀kọ́ ẹ̀ bá ní sọ máa yàgbẹ́ nínú ilé rẹ̀ ló máa yàgbẹ́. ẹ wo IYA IJEBU ṣe fẹ́ kọ́lé mi ni àbí ṣáláńgá tó kù yẹn lẹ fẹ́ gba 20,000 naira fún kíni ṣe fẹ́ kọ́lé sínú omi ni èwo ni 20,000 naira for what. ẹlẹ́lẹ́yà ìlú rẹ̀ ìgbéraró ti wá ṣé orí omi rọ̀m kọ́lé sí lẹ́rẹ̀ inú rẹ̀ bó ṣe rí bí ẹyẹ.
Yeah, Jebu. Sọ̀rọ̀ kára rẹ̀ fúyẹ́. I don't tell you before, say I don't get time. I dey go work. All this one wey you dey talk, say 20,000, 20,000. Yeah, I no get 20,000 no. I go pay you 5,000. 5,000. After that 5,000, I no get kobo again. And besides, I don't understand you. Wetin you dey talk sef? From Monday to Friday to Saturday sef. Na my working place I dey where I dey shit. Na only one I dey shit for this house. It's Sunday. On Sunday. So wetin you come dey tell me say make I pay 20,000? So forget am o, that one no fit work o. Even if I dey this house dey shit every minute, every second, na 5,000 I go give you. Because I don't know wetin dey do. I believe say those people wey dey follow you from your village, they never go back o. They see they work, they see they disturb you. That thing don enter your head. E don cause you many craze for head. Wetin happen? Sọjọ́ lẹ́kì Emeka ń sọ̀rọ̀ náà ìwé òmọ̀wọ́ rẹ̀ òfin rori rẹ̀ òun sọ̀rọ̀ méde gbọ́ ohun ló ń sọ yẹn. Sọjọ́ bá mi sọ ohun ló ń sọ mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ ló ń sọ. Ẹ̀yin ní ká ẹ fọ òyìnbó sọ fún ẹ kàwé rárá ẹ gbóyìnbó. It's okay now. Emeka, suffering now. Iya Ijebu no be your mate now. Shebi you sef get elders for your village. Make you dey take am easy o. Emeka ní àwọn tó ń ṣe yín láti Ìjẹ̀bú tó ń tẹ̀lé yín wá sẹ́kọ̀ọ́ wọn ò tí ì padà lẹ́yìn yín ipa wọn náà kọwọ́ bọ̀ yín lọ́pọlọ. Ó lóun ò ní 20,000 kan tó fẹ́ dá ọ fún òun ní ju 5,000 lọ pé òun ò kí ń yàgbẹ́ nílé. Ipe ibiṣẹ́ lòun ti ń yàgbẹ́. Ipọ́jọ́ Sunday nìkan tóun bá wà nílé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan gan lòun lo ṣáláńgá ipe òun máa ti lọ jẹ ichi òun tòun. Sọjọ́ ṣé dédé ń rí Emeka sọ̀rọ̀ yẹn? Ó bú yín gan. Dédé ń rò sọ̀rọ̀ yẹn. Wíyọ̀ kúrò wíyẹ̀ fi kún. Àtọ̀. Emeka èmi rí ìwọ ọlá inú rẹ pàkà ló fò òyìnbó burúkú ló fi mi bomi kó sọ̀fọ̀ láti Ìjẹ̀bú o. Mọ̀ mi ṣe mi òun rán ọ̀fẹ́ rárá mi orí ìwà lọ́pọ̀lọ́ mi òun dọ̀rí tèmi rú àbí ehun rẹ̀ sọ̀kọ rẹ̀ yìí. Emeka ṣé o máa kúrò nílùú ilé mi wílé gbèrìgbè mọ́ àmọ́ kó o rà kúrò n máa fi run kan ẹ̀ ṣé máa ṣí ẹ pa. Iya Ijebu, you no dey brush? As you open your mouth, say I dey smell like sock away. Ṣé o máa rìn lọ? Ṣé o máa rìn lọ? Èmi ló sọ fọwọ́ mi ṣe mi láti Ìjẹ̀bú. Emeka ṣé o máa rìn lọ? Anyway, I no get time for all this rubbish o. Iya Ijebu, I tell you say I dey go work. Abeg. Ṣé mi ti tà bó ṣe yà kí ló Bless ṣe? it. Kí lè wá lọ́wọ́ kí n bá. I don't go my work now. I don't go my work. Kí lè pè wá fún? Ẹ dúró ẹ ní sùúrù. Sẹ́ẹ̀rì kankan tó ń ṣẹlẹ̀ nílé. Alágbèrè. Ìwọ ọkùnrin, àbòsí ẹ pọ̀ bí báyìí. Ṣé mi ti lọ́wọ́ ṣe ń sìn ni? Kọ́kọ́ kó lójú ọ̀nà. Nǹkan tó ń bẹ̀yìn méjèèjì pọ̀. Á padà tún lágbára Ọlọ́run. Àṣẹ ìlẹ̀ máa parọ́ fún ìyá jẹ. Ìwọ ló lùgbì fún àbí? Ó tọ́ ni gbogbo sọsọsọsọ ní ilé ìwọ nìkan ni ìwọ ló lọ sọ́yọ̀ ìwọ ló tọ̀yọ̀ bọ̀ àbí. Àṣírí yín máa tó tú. Àṣírí yín wo ni òbò tó ń tú? Ìkọ̀kan wà láàrin yín. A tó kọyìn. Ẹ filẹ̀. Agbo ló máa kàn yín. Wọ́n sá tó kàn. Ṣebí aṣọ yín ṣebí kò fi tìyẹn fi gbogbo ẹ̀ pákéjì wèrè lẹ́ lò. Ẹ̀ṣọ́ ni ní Ìjẹ̀bú. Irọ́ rẹ̀ ràrú rẹ̀ rí wọ aláràkà alábòsí. Ìyá Ìjẹ̀bú between me and you mi ní 5K o ṣé sọ ni 2K mi nẹ́ o èmi personally mi nẹ́ o ìyẹn ló lóyìnbó ogún ẹyẹ túmọ̀ gbogbo ìyẹn bẹ́ẹ̀ kúkú ṣe pé ìkàrí ṣògbọ́n fún èmi àti ẹ̀mí ilé rẹ̀ àjà ọ̀rẹ́ rà wà wà àdéhùn bá ṣe jọ mú yanjú ọ̀rọ̀ wa kó o bá jẹ fún wíìlì yìnyín ṣé o bá pè mí rí ikọ̀ ọ̀rọ̀ kó o máa sọ mi fún wa mí ìlé yìnyín o èyí ṣe fún wa sọ òyìnbó burúkú yẹn fọ̀ nárùn yẹn ó ká pọ̀tù ẹ kọ́ mi inú ẹ kẹnu gan. Ṣé mo ní problem pẹ̀lú yín àbí kí n tèmi ẹ̀ẹ́dẹ̀ mẹ́ǹtẹ́ fẹ́ bá nájà báwọn nájà pé kọ́ ló dé. Ẹni problem pẹ̀lú mi gidi o problem yẹn yà jọjọ lẹ́pọ̀ òyìnbó yẹn fọ̀ yẹn gangan ẹ problem. Ṣé mo bá yín sọ̀rọ̀ ni? Ìbò òdìbẹ́ egún mi fọ́ ẹ mọ̀ pé òyìnbó yẹn fọ̀ yẹn gan iṣu. Ìyá Ìjẹ̀bú máa máa rí ìjàre ìjọba yìí fọ́. Sọ́jọ́ alálùbáríkà ọmọ dédé bí rúbọ bá lọ́sí mọ́ máa bá nu ọ̀nà pàdé rí ìṣẹ̀lẹ̀ ìyá dédé bá fẹ́ bí ìlara dúró lè ṣe ìṣẹ́lẹ̀ ọmọ bá ẹni wẹ́lá. Báwo ló ṣe ń ṣe báyìí náà? Jẹ́ ká lọ gbìyànjú kí ni yìí sí. Sọ́jọ́ jọ tó rọ lọ́hùn jọ mo fi orúkọ Ọlọ́run bẹ́ẹ̀ ó ṣàrí mo dúró tẹ́ jẹ́ ti tèmi mi ò fẹ́ kán sọ pé àwọn obìnrin tún ti dé o wọ́n tún ti ń gbáriwo wọn torí kò ní wà ó ṣàrí tí mo ṣe jòkó kí ni problem ẹ̀ náà kí ló dé. Má bínú mo ní kò
kò tí ẹ bá mi sáwó ó ti yé ẹ. Nìkan tí mo ti ń gbẹ́jọ́ láti 1 hour tí mo ti ń ṣe bí iṣẹ́ tí mo ti ń lọ báyìí lọ sọ́tún tí ò dìde láti 1 hour kí ló dé ogun láyé ni. Bóyá kò gbẹnu sí. Ẹ̀mí ló mo fẹ́ gbẹnu sí ṣó fẹ́ pa mí ni. Ẹ̀mí ló mo fẹ́ gbẹnu sí mo ti fi ro pákó náà mo ti fi búrọ̀ṣì ẹnu kí ló dé kí ló ṣẹlẹ̀. Rọra máa sọ̀rọ̀. Ní rọra sọ̀rọ̀ nǹkan tó ń dùn yàn ló ń pọ̀ lọ́rọ̀ èèyàn jàre. For the last time mo promise ẹ tó bá sáwó lọ́tẹ̀ ó máa ó ti yẹ. So ó jẹ́ gẹ́gẹ́ bí oògùn tó ń sọ pé kí n sá bólógùn ṣe jẹ́ ni wo ni pé kí n sá kí ni mò ń sá ṣẹ́sà ni. Láti 1 hour mo ti ro mo ti ṣe gbogbo kò dìde. Wọ́n babe I'm just tired I can't cope again abeg. Má ṣe báyìí ṣé mo pé on a good day mi ò rí báyìí náà ìwọ náà mọ bí mo ṣe máa ń ṣe tẹ́lẹ̀. Please work on it babe mo jẹ́ sọ fún ẹ olórí máa gbà ṣe ẹ ṣe tó o bá work on it o. Will you stop that ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe mi ṣe ti jẹ̀dí lásán ni mo suspect so tó bá take time ẹ tó kàn farabalẹ̀ tó ṣe ó máa kick tó bá dẹ̀ ti kick máa ṣe normal ó ti yé ẹ. ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ń sìn lọ wá nǹkan ṣe sọ́rọ̀ ààrẹ lẹ́yìn ìgbà yẹn o lè wá pè mí máa dá ẹ lóhùn gba 150 Ọlọ́run. Nǹkan tó ń ṣe yìí ó dáa. Mi ò ṣèkà fún ẹ. Sandra, nǹkan tí mo fi pè yín lórí Ìyá Ìjẹ̀bú ni 20,000 tó ní ká dá yẹn kí lẹ rí sí i. Torí kò yé mi mo fi pè yín o. Tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ máa là. Ó ń ṣe kí lẹ rí sí kí ni ẹ̀yin rí sí because as àwa o lórúkọ èmi àtàwọn tó kù mi we are not going to pay 5 kobo. Náà tí ó bá ṣe ń pín ìwà jẹgúdújẹrá tó wà lọ́wọ́ Ìyá Ìjẹ̀bú bọ́ọ̀ ló ṣe máa sọ pé ká máa san 20,000 naira fún owó sọ́kàwé èlò gọ́gọ́gọ́ la fi gbalé. Torí pé èmi náà mọ̀ torí náà mo fi pè yín. Ọlọ́ba yín yanjú ẹ̀ ní I don't have any money to pay. Ẹ̀sìn bẹ̀bá. Ọlọ́ba gbogbo yín yanjú. Ìyá mẹ̀bọ̀ international ẹ̀yà yìí ẹ. Ìbí yẹ Ìjẹ̀bú yẹ fọ̀rọ̀ rẹ̀ yẹ ní 20,000 ńlẹ̀ mọ́dún kó sálángá kéèmọ́ jẹ fọ́ pé wà satisfaction. Kébé jẹ fọ́ èmi ṣàfọ tèmi mi ní èmi wà satisfaction o mi ní 20 naira débi pé mi ní 20,000 á ka ṣàbòdì ṣọṣọṣọ àkàgà ìwọ ìbìrà yìí wọ́n gbèdè wọ́n gbèké ìwọ Sandra èsì ní mọ̀ mọ̀ pé olóṣò tèrè lè gba dìgírì lọ́lọ́wọ́ gbà lójoojúmọ́ kọ́mọ́ 20,000 wọ́n yà sán ètò ẹ̀ ń tì gbéborùn ẹ̀yà bá mọ̀mọ́ Ìjẹ̀bú fún ara ẹ̀yà bá pé ẹ̀ ní 20,000 ẹ̀yẹ ṣe ṣọṣọṣọ. Bọ̀bọ̀ kí ló dé tó kọlà sóhùn. tí bá ti ẹ̀ gbọ́ gbogbo nǹkan mo gbọ́ olóṣòbọ̀ egbira ṣe ìwọ gbọ́ gbogbo nǹkan tó sọ yìí. Àmọ́ gbọ́ náà wo ara yóò máa yá ṣáà pé ẹ sí ni èké ìwọ tó pè mí lékè kí ni ìwọ wá ṣe bí báyìí ṣé mo pè é sọ̀rọ̀ tí mo sọ ni àti Sandra kọ́ ni mo bá wí ni ṣé bí wọ́n ti Ìyá Ìjẹ̀bú lẹ́jọ́ wà ní lẹ́jọ́ ṣàbòsí ni. àní o má fún ara ẹ lápá tẹ́ńṣọ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́ yìí jọ nítorí tọ́lọ̀ ó bọ́ láti mú ẹ wá náà tó kọlà sóhùn pọ̀ torí à ń sọ̀rọ̀ sí ọkọ̀ já wá láti ibi tá àti ẹ̀ mọ́ ó já wá láti kọ́nà òdẹ̀ ń dá sọ̀rọ̀ tí òkun ẹ̀ kí ni pírọ́blẹ́mù yín nu lé yìí gbogbo yín dẹ̀ máa fọ́ra yín lápá tẹ́ńṣọ̀ lórí ọ̀rọ̀ tí ó tọrọ for crying out loud. èsì wàhálà ṣètèmí ni wípé gbogbo àbò tí yóò yẹ mọ náà ṣe ẹwù bàbá Ìyá Ìjẹ̀bú ẹ̀yà ṣe ẹ ṣe o. ṣé bí wàá ti Ìyá Ìjẹ̀bú ni ọ̀rẹ́ Bye-bye. lọ́ba Ìyá Ìjẹ̀bú Bye-bye. ọjọ́ yọjú ọ̀rọ̀ yín Ṣàpàṣẹ fún jà lọ. alábòsí àpè ẹ́ ẹ̀yin náà rọra jàre ẹ̀dẹ̀ máa lápá tẹ́ńṣọ̀ lórí kinní. ṣe ẹ̀rí ìsìn àti Sandra demis ká ṣọ́ra nìyẹn o òun àti Ìyá Ìjẹ̀bú òun ló ṣàbòsí fún Ìyá Ìjẹ̀bú o ṣó ti ẹ̀yin ṣẹ̀yin náà ṣọ́ra torí láti ẹni lọ́ba ìmá ṣọ́ra o mi ò ní bá ṣe mọ́ o kọ́ bá wàá pa mí. ṣẹ̀dẹ̀ máa ya mi jẹ báyìí tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń ranjú ìgbógbó yìí kọ̀ọ̀kan ní yín nulẹ̀. ọ̀rẹ́ mi sẹ̀ ní ẹ́. ta lọ̀rẹ́ yín. ẹ gbà báyìí jàre àti kó wèrè èmi ni mo fà á ẹjọ́ yín dẹ̀ kọ́. Olúwa irú ilé àgbákò wo lèèyàn wá gba ìkan lóun ìkàlẹ̀ ìkan lóun ègbìrà ìkan lóun ìyá kí ni gbogbo pírọ́blẹ́mù yìí torí Ọlọ́run kólúwa ẹ̀dẹ̀ gbalẹ̀ kó dẹ̀ lẹ́jẹ̀ ríru a mà ti kẹ́ran mérò kẹ́. Ìyá Ìjẹ̀bú pẹ̀lẹ́ ogun mọ́ òrìṣà má jẹ́ òtẹ́nu ní bọ́dẹ̀ tó bá ti gùn kò kí gbọ́ nǹkan kan òrìṣà má jẹ́ òtẹ́nu ní bọ́dẹ̀ tabara lé tabara oko òrìṣà má jẹ́ òtẹ́nu ní bọ́dẹ̀ ẹni máa kú pàdé ẹni máa pa ni ẹni máa pa pàdé ẹni máa kú ni ó tún ti ń bínú ilé bàbá rẹ̀ ló lọ ilé ni mo wà. ká ló ti tọ́ ilé. ọwọ́ mi lè kó ti máa bìrì. ìyẹn náà nǹkan ti tiẹ̀ náà ta. ẹ̀yìnwó èlò tí kí ló dé báyìí. pẹ̀lú kóòlùsọ tí mo wà báyìí. iná èdèyẹ mọ́ ti tọ́lẹ́tì yé mọ́ sí Ìyá Ìjẹ̀bú láńlẹ́dì yẹn ìyá yẹn ẹ̀yà rọrùn ọ̀. ìyá rò lè rọrùn wọ. ó kú báyìí àtúkútúkú rẹ̀ nínú ọ̀nà ọ̀run. kí ló dé. ó lẹ̀ ti dà wá yẹn ọ̀rọ̀ burúkú rẹ̀ wà lẹ́nu rẹ̀ yẹn ẹ̀ ṣe mi ròhùn bá rí o. bẹ́ẹ̀rì iye gidi bí ẹ
débi ró o máa rẹ́ nìyàn gidi kan ẹ̀. Ìwọ aláràkà ọmọ ìwọ lẹ́nu rẹ̀ pàkà. Omi sọ̀rọ̀ mi ìyá Ìjẹ̀bú fọ́ èmi o àtọ̀ọ́kú má kú àwọn ọ̀nà ọ̀run má lọ lẹ́nu rẹ̀ ajé ẹ̀ máa jẹ́nu rẹ̀ yìí ṣé o máa fẹ́nu rẹ̀ ṣé o máa fi gbolẹ̀ kẹ́yìn ayé rẹ̀ ìwọ aláràkà lórí burúkú ọmọ rẹ̀. Ìyá Ìjẹ̀bú ẹ ní sùúrù ṣé ẹ máa rọrùn bọ̀ pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ ń dánwò yìí ká tó ń burú ṣé bí léyìí náà bá ti gbọ́ nù tán ṣé bẹ́ẹ̀ jogún ẹ̀ ni ṣé bí bàbá àyà yín lónìí ẹ ti pa gbogbo wọn tán yìí kan ló wá ṣẹ́kù ẹ wá sọ̀rọ̀ ayé jọ lọ́hùn. Olùsọ̀tọ̀ o má mọ̀ tó ń pa o lẹ́nu rẹ̀ èmi ti pàdé ni wọ́n tán èmi jogun ilé èmi rẹ̀ ń jogun òun kí ẹ jogun kí ìwọ bá rí òbí ẹ gidi bí ẹ rọ ọba kọ́lé lẹ̀ rẹ̀ ṣebí wàá rohun jogun wọ́n lè rohun jogun òun ẹ jẹ́ mi sọ ohun ẹ o mẹ́lẹ̀ lo tọ́ílẹ̀tì rẹ o torí fọ́ mo ti sọ ohun ẹ lọ́jọ́ yẹn ní kí n pè mí tìrì mo sọ ìdèdè wọn ẹ̀fọ́ ṣìkẹ́ ìdáwó ká fi wà ṣàlàngá orí ṣàlàngá o ti kún. kẹ́ ẹ sọ mi ṣé ẹ sọ mi fọ àwọn èlé ìdáwó kẹ́mi lọ́rùn rẹ kẹ́mi ìfìn kẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀kun ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ìbànújẹ́ rẹ̀ ń sọ mi lọ́jọ́ náà ìwà èpèrè rẹ̀ láàfà ṣé o bẹ̀rẹ̀ sí ni kó ti kùránì mi lọ́jọ́ náà kó o fi kùránì kó o fi mu fún mi kó o fi kùránì mi kó o fi mi yẹ̀yẹ́ mi ṣé wá tẹ́lẹ̀ ìwé ó ti wá dá kẹ́ ẹ bá mọ̀ fẹ́wẹ́ fẹ́ yàgbẹ́ inú ilé wọn kẹ́ tẹ́ pépà lẹ̀ kẹ́ gbédì wọn lé kẹ́ bẹ̀rẹ̀ sí ni yàgbẹ́ kẹ́ ẹ bá wá yàgbẹ́ yẹn tán ṣì kẹ́ jẹ. ẹ kà sí pírọ́blẹ́mù ẹ̀ sí wàhálà torí tí ẹjẹ́ mi kéje wà ẹ̀wà olómi ṣòròrò ẹ̀wà gan gbogbo rẹ̀ mi ké àdàlú àdàpọ̀ gbogbo rẹ̀ mi ké jẹ́ máa gbé wa nu ọ̀nà ẹ̀ báyìí máa yà gbé níbẹ̀. aláràkà màmá Jẹ̀bú ìgbà tá a máa gbalẹ̀ gbogbo owó lè la sọ fún yìí gbogbo mọ́tò ìbéèrè lọ́wọ́ mi ni mo sọ ẹ wọ́n wá tún ní pé kí n máa dáwọ́ látìn. kò tí ẹ ní ìdí màmá. tèmi bá ti yàgbẹ́ tán inú kíchìn wọn ni màá lọ gbé sí màá tún fi pa gbogbo lẹ́lẹ̀. kó o bá ṣe yẹn ṣì máa fatẹ́gùn rẹ̀ kí máa ṣépè rẹ̀ ṣì máa ṣépè rẹ̀ ẹ bá ní hypertension. ìyẹrẹ ìmọ̀ ní hypertension èmi lè ní hypertension ìyẹrẹ rẹ̀ máa ní hypertension ìwé ní ìyàwó ìwé ní ìtìjú. ìyàwó ṣe bẹ́ẹ̀ ń gbé súnmọ́ mi látọjọ́ èmi ò kàn láìkì yín ní mi láìkì yín. mi máa gbé kí ni súnmọ́ ìwọ lẹ́bi èrè rẹ̀ pa ìrora ń sọ. ẹ ti dàgbà kírímù lẹ́yìn gbéra. wẹ́ẹ̀ òbúkọ́ ọdẹ òórùn òderi wò. ẹ lè jẹ́ yọkọ tán. ẹ jẹ́ ẹ̀wọ́ ẹ̀kọ́ kàmúkàmú yín lẹ́jà rẹ̀. lẹ́jẹ̀ra mo wú ẹ̀mí tu ẹ̀kú gbọ́dà alára irú òbúkọ́ ọdẹ. kírímù lásán lè fi gbéra ẹ jẹ́ máa lọ. alára ká ó dùn ún ṣọ́ọ̀tù ẹ̀ ṣọ́ọ̀tù ẹ̀ pa. àfà ló wà là irú ẹ̀mí ṣe yẹn mi fọ tó ní tí mọ̀mọ́ ẹ̀mí yege jẹ wà ẹ̀wà àgbọ̀nrín ló problem. ó tiẹ̀ nídìí mímọ̀ nǹkan tí màá ṣe fún ìyá yìí nǹkan tí màá ṣe fún wọn bá sákòónú ilé yìí. àfà ìyẹn gbẹjẹ bọ̀ kọ́ ìyá kó rẹ̀ ẹ̀rí tẹ̀tẹ̀ pé ṣìgùn ẹ̀rọ ẹ̀ ń tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ ọ̀rọ̀ dùn nánu inú lánàdì yìí Ìyá Ìjẹ̀bú yẹn ní ṣíṣọ́ọ̀kì agbègbè ẹ̀ka ti tọ́lẹ̀tì mọ́ ẹ lórí ìbójá pépé tí mi àfẹ́tì rẹ̀ ń lo ìrandíran ẹgọ́ ọ̀kan nínú ọ̀rẹ́ méjèèjì gan yàdùn ní oníranù. ìbò yẹn mọ ní ẹ̀ka kùránì ń yà lánàá bẹ́ẹ̀ ni ẹlú yí ara rẹ̀ yẹn mọ̀ yà ká kùránì rẹ̀ rí kùránì bá tirẹ̀ jẹ́ o. tó bí mo ṣe wá ka kùránì tó kí n fi pa tèèyàn jẹ́ àbí. tó bá ti kú kò ní gbọ̀n kankan òrìṣà má jẹ́ òtẹ́nu mi bọ́jẹ́ tabara lé tabara oko òrìṣà má jẹ́ òtẹ́nu mi bọ́jẹ́ ẹni máa kú pàdé ẹni máa pa ni ẹni máa kú pàdé ẹni máa kú ni ó tún ti ń bí. wọ́n padà bọ̀ níbí. Ìyá Ìjẹ̀bú. ẹ̀mí kan. No problem. ṣé o mọ̀ fọ ohun ló máa ń dùn mí lè máa ń dájà wálẹ̀ nínú ilé rẹ̀ òun rí fọ kówó ilé rẹ̀ kó bá ti tásìkò ró yẹ kó san kéèbà san ṣé o máa ń dùn mí wàrà bí ìdẹ̀fẹ̀ bẹ́ẹ̀ jà bí ìfẹ́ kó sọ fọ Ìyá Ìjẹ̀bú tó dé oníwà lárí Ìyá Ìjẹ̀bú nítorí ẹni mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ náà yìí fọ Emeka sanwó ilé rẹ̀ o àsìkò tí toró máa sanwó. Ìyá Ìjẹ̀bú, I no understand you, but if I get no be your house rent you dey talk about. That no be problem now. You now go pay you now. You know wetin go happen? As you see me so, I dey go work. I get plenty customer wey dey wait me for shop. If I come back for evening, I go wire you money. Rome sọ náà yìí rí fọ kó o bá lọ rí work kó o bá dé you go pay me my money. You go smile now. You no be you. Your body go do what? I go pay you if I come back from work. No worry. I don owe you one money before. I go smile
Emeka must see the money o. For if you must see the money o, o ti dá wa yẹn. Oh, I go pay you your money now. Don't be upset. Ilé tí mo fowó mi kọ́. Ẹni bá ti rúfin, ó máa pọ̀ jọmọ oníkólóńgbò. Tó bá ń tẹ̀ lóhùn ó lè dúró. Ọjọ́ gbé ojú rẹ̀ kọ̀ rẹ̀ lọ́wọ́ kí ìṣẹ̀lẹ̀. Ẹ má bínú jàre pé mi lè bá yín ṣọ̀yàyà bá ṣe ìjọba ń ṣe tẹ́lẹ̀. Ẹ wò inú mi ò dùn. Inú rẹ̀ dùn. Kí ìṣẹ̀lẹ̀ kí inú rẹ̀ dùn. Sọ mi, o mọ̀ fẹ́ mi àti rẹ nínú ilé ìwé bá a ṣe jọ wà rí mi. Kọ́rọ̀ kan bá ń gbé lọ́kàn rẹ̀ kò ń dùn ẹ̀. Èsì òbúrú ń bẹ́ẹ̀ kó bá sọ fún ìyá Ìjẹ̀bú o. Orúkọ ọ̀m ṣe mí o, ìnù ń bí mi o, àbí orúkọ ọ̀m ṣe mí o. Adéṣọ mi, Adéjọ jíròrò ọ̀rọ̀ yẹn, Adéjọ jókòó, Adéjọ sọ. Dé máa pàrírí bẹ́ẹ̀ kí ìṣẹ̀lẹ̀ àbí ṣé mo ṣe ẹ̀ ni. Rárá ẹ̀ṣẹ̀ mi yìí kọ̀. It's not about you. Ìyá Ìjẹ̀bú. Jẹ̀dí mà ni. Jẹ̀dí alákọ̀ àbálàbò. Ẹ̀wọ̀n eléyìí serious akọ ló máa jẹ́. Sanjọ́, jẹ̀dí alákọ̀ ṣé o ń kú dẹ́ẹ̀dẹ́ ni àbí ṣòkúkúkú gbọ̀rọ̀? Ọ̀rọ̀ eré mà kọ́ lélẹ̀ yìí. Ọ̀rọ̀ yìí dà mí lọ́kàn rú, inú mi ò dùn. Kódà mi lè jẹun látàárọ̀ gan. Iṣẹ́ tí mo ń bọ̀ gan mi lè ṣiṣẹ́. Jẹ̀dí yẹn serious. Sọ̀jọ́ ṣì kó fọkàn balẹ̀. Ó ń kó ń dájí. Kékeré rí yẹn wà. Ẹ rọra máa sọ̀rọ̀, ẹ má jẹ́ kí. Mi pariwo, wọ́n lè gbọ́ orí mò ń sọ. Ó ń kó dájí. Torí fún kó o bá dákú dájí, ṣóbìnrin máa fi ẹ́ ṣakọ. Ṣóbìnrin máa fi ẹ́ ṣakọ. Kí lè jẹ́ kó fi Sọ̀jọ́ ṣakọ sí kó dúró? Yóò kò lówó jẹ́ ńlá mú. Ẹ fẹ́ fún mi lóògùn. Sọ̀jọ́ dúró. Sọ̀jọ́. Sórí ń gbogbo. Sọ̀jọ́. Ó gbọ́ abẹ́lú gàngàn. Sórí. Orí fọ̀mù mú nẹ̀. Máa kóró gan. Ń re máa ṣiṣẹ́ máa kóró. Sọ̀jọ́ yá gbà. Sọ̀jọ́ kó o bá gbèrú ra. Kí ìyàwó rẹ̀ bá pariwo kó o bá sunkún lálẹ́ ọjọ́ yẹn kó sọ fún mi ń ṣe ìyá Ìjẹ̀bú. Sọ̀jọ́ ìyàwó rẹ̀ ní sùn. Ẹ ọ yọ sí kan náà ọmọ burúkú ní Sọ̀jọ́ wa ṣé ìyàwó rẹ̀ máa fẹ́. Èmi kà. Ìyá Ìjẹ̀bú palẹ̀ ogun mọ́. Òrìṣà má jẹ́ ó tẹnu mi bọ́jẹ́. Ìyá Ìjẹ̀bú palẹ̀ ogun mọ́. Òrìṣà má jẹ́ ó tẹnu mi bọ́jẹ́. Tó bá ti gùn kò kí gbọ́ nǹkan kan. Òrìṣà má jẹ́ ó tẹnu mi bọ́jẹ́. Tabara lé tabara. Orírì kan rán ń gbọ́. Ilẹ̀ gbọ́ níwùsì ń ṣẹlẹ̀. Ìyá Ìjẹ̀bú. Ọ̀rẹ́ mi ìyá Ìjẹ̀bú. Ìkà rẹ̀ kéde. Ọmọ ṣùgbọ́n bú mi já àyàjà sẹ́pàdé èmi wọ́ àyàjà mi wọ́ yà ní sùn kọ̀ọ̀kan. Ìkà rẹ̀. Oró o máa ń ṣe, o máa ń dùn mí, o máa ń jọgbẹ́ ọkàn mi. Kéde. Èmi àti rẹ̀ ṣó yẹ ká jẹ́jọ́ rẹ̀ nínú ilé ìwé. Màmá báwọn ènìyàn sọ̀rọ̀ nínú ilé fọ. Ẹ ṣe irunwá ìwé o, irunwá ìwé rí kẹ́ ẹ ṣe o. Ìwọ wàá má gbà wájú, wàá má gbẹ̀yìn. Rẹ̀ jẹ́ fọ́ kébì bá mi gbà wájú, ṣó yẹ kí wọ́n má gbà wájú pẹ̀lú mi. Ṣó bá má yàbàrà kó bá má yọ bọ́rọ́, kó bá má yàbàrà kó bá má ṣèké, ṣó dá wá yẹn. Ọ̀rẹ́ mi ìyá Ìjẹ̀bú. Fún ìṣọ̀rẹ́ rẹ̀. Ìyẹn làágùn o, irun ọ̀dà rẹ̀ èmi ò jẹ́ mọ̀ pé làágùn o, bí mi rí tẹ̀rẹ̀ mi ṣe o, back to back tẹ̀rẹ̀ mi ṣe. Ṣé wọ́n rí wọn tẹ́nàtì rẹ̀ wọ́n pè ní tẹ́nàtì ẹranko ọ̀rẹ́ o? Torí pé èmi ṣáà kàn bá sàrẹ̀ inú mọ̀ sí kan wọ́ mọ̀mọ́dúró ká kan wọ́n náà rọ̀ mí. Ṣọ̀ṣọ̀ báwọn ẹ pọ̀ bọ́sibọ́ ìyá kan bá sàrẹ̀ yẹn mi kàn bá sàrẹ̀ yẹn ọ̀yà àdọ̀kadọ̀jọ́ rẹ̀ náà yìn. Èmi yẹn kàn bá yẹ́ẹ̀sì ọ̀dọ̀jọ́ rẹ̀ ọ̀yà kan bá sàrẹ̀ mi mọ̀jà ẹ̀mí bọ́mọ ilẹ̀ payọ̀ ọmọ olóṣò yẹn mi mọ̀jà ẹ̀mí bujà àti yẹn ní ṣùkùṣùkù àgbàdo ìgbìrà. Mi bẹ́ẹ̀ kú torí rẹ̀. Ó ti dà náà ìwé mi bẹ́ẹ̀ jà mọ́ àmọ́ kó ẹ̀fẹ́ kí n ṣe rẹ̀. Ìrànlọ́wọ́ kékeré kan òun wọṣẹ́ mi ò mi wo mítìnì mi wò ó
òun lọ mítìnì ìpàdé rí yẹn wà kí ni kéfẹ́ kí ni. ìpàdé ni mí ní lójú ìṣẹ́jú kan nànàrú èmi akayẹ̀ ní pé wọ́n ṣàbí mi dúró ní ṣọ́ọ̀bù mi yẹn ní ìṣẹ́jú kan ṣe mí lọ pa báyìí máa lè dé pa. ìkà rẹ̀ ẹ̀yẹ́ mi àyàjà nífẹ̀ẹ́ dèdè yẹn o torí fọnà ìwé kí n bá gbà rẹ̀ fọ má labẹ́ ìdórí ṣọ́ọ̀bù lónìí kó bá dì lọ́la kò lè tún sọ fún ìyá Ìjẹ̀bú o wà lọ́ bá mi dúró rí ṣọ́ọ̀bù àṣà pàlápàlà rẹ̀ yẹn o mi ìbíṣẹ́ ẹgbẹ́ rẹ̀ o má má fi wọ̀ sí lọ mi o. èsì wọ̀ sí àjọjọ àìṣàṣà pàlápàlà jẹ́ àjọjọ lọ́mí ìyá negotiation rẹ̀ ń wọ èmi rò wọ́n yà jà pàdé àrè. má sọ mi fọ iye Ìjẹ̀bú o ọ̀la tún yá o kó wá lábá mi jókòó o ọmọ láṣẹ́rù nǹkan o mi lè dá ẹ lóhùn. èdè ìjọ ọ̀la yàbọ̀ possible yàyà negotiate rẹ̀ yà. bí mi ṣe ká ṣàlàyé gbogbo rẹ̀ ń wẹ́ bẹ́ẹ̀ ṣe ta ṣe o ìyẹn ṣe mọ́ ayé ẹ dáadáa ẹ pè mí lórí fóònù o omi ní pé àwọn fún ọ̀nà wà mí lò. má pẹ́ o tètè dé o tètè dé o. yé ọjọ́ ó ti fẹ́ pa mí ò dẹjọ́ yé mi ṣe mọ́ yé pa mí. Ronke, kí ló ń ṣe náà? Kí ló ṣe náà? Kí ni? Ọjọ́ ètò àgbò ti ṣe ó ti rẹ̀ mí lè kóòpù mọ́. Má jẹ́ kó rẹ̀ Ronke ìwọ ni náà. Ó strong ju gbogbo eléyìí lọ náà. Kókò máa fàtẹ́gùn sí. No, má jẹ́ kára mi lọlẹ̀, má bẹ́ fàtẹ́gùn sínú ilé. Mi rí kóòpù mọ́. Ronke má ṣe mí báyìí. Ara mi ò tí ì wálẹ̀ tó fẹ́ báyé mi jẹ́ ni. Tí mi àyò. Báwo ló ṣe kí ló lò? Nígbà tó ní ń wá kúnrín ẹsẹ̀ mi tí olúwẹ̀ ń ronú kiri. Ọ̀pọ̀lọpọ̀ ìyá Ìjẹ̀bú. Woman yẹn ló rí mi bí mo ṣe ń fíù náà tó pé kí ló ń ṣe mí tí mo rọ pé jẹ̀dí ni. Ẹni pé ẹ sọ padà. Woman yẹn wá lọ dẹ̀rú ẹ̀ fún mi nínú ilé náà. Ìyá Ìjẹ̀bú. Òkè ìyá Ìjẹ̀bú kan náà. Náà ìyá Ìjẹ̀bú ló fún mi lágbo tí mo gbé ìyẹn tí ẹ̀kọ́ ló má tà sí kí ni. Mi lè kó fún mọ́ mi ṣe mọ́. Ní sọ̀rọ̀ Adérónkẹ́ mi sórí style tí máa ṣe ń sìn máa wọ̀ rí o ní stress ara ẹ̀ máa wọ̀ rí ó máa wà òkè kò ní ta ẹ́ o ti lè wá wà òkè ṣùgbọ́n ọ̀yà alpha. Ìyá Ìjẹ̀bú kan náà. Lọ́dún ṣe ilé ẹ̀kọ́ náà tí gbogbo ẹ̀ ta ẹ̀. Wọ́n lè jọ. Mo fẹ́ ra pálí Indomie pálí. Pálí nílá yẹn ńlá. Ìyẹn. Bẹ́ẹ̀. Ìwé. Èló ni? Ṣé mo yẹ ni? 3,000. Mo bọ̀ ẹjọ́ fún mi lówó. Ẹ ti ẹgbà. Wo ṣe o. Ìyá Ìjẹ̀bú. ọ̀rẹ́ mi Ibi ló wà. ibi rí mo wà. Mo ti bèrè ẹ̀. Mo fẹ́ rí ọ̀rọ̀ wà. ìkàrẹ́rẹ́ sọ fọ kí n dúró rí bẹ́ẹ̀dẹ̀ òun fọwọ́ sáyé lọ rí ìpàdé kó bá ti dé màá wá báyìí. Mo fẹ́ rí ẹ o. Màá wá báyìí. Mo fẹ́ rí ẹ o. Ó ṣe o. Kó bá ti dé màá wá bẹ́ẹ̀ ṣó ti gbọ́. Mọ́mì, ẹ ká sọ, mo gbàgbé lẹ́ẹ̀kan yẹn pé kí n wá gbé. Mo fẹ́ rà sẹ̀mù. Èló ni sẹ̀mù eléyìí? Ṣé kò ṣàwọ̀n? 2,000. 2,000 àbí? 2,000. 2,000. Ikú. Sẹ̀mú 4,500. Iye tó pè fún mi nìyẹn. Eré òpè mi rẹ̀ yẹn ni kò ń lọ. Mi mọ̀ pé wọ́n mọ̀. Ṣé wọ́n ní ìtajà mi rẹ̀? Mo ti ta pálí Indomie o. Òun rè wà rà o. Èlú wà ta. Mo ta 3,000. Ikú. Iye tó pè fún mi nìyẹn. 12,000 ẹ̀mẹ̀rin pálí àǹtí ẹ ṣàkóso mi àwọn ẹ̀yà gbé pálí Indomie nìyá. Èso mi gé ẹ̀yà gbé pálí Indomie nìyá o. Ẹgbẹ́ pálí Indomie. Ẹ̀jẹ̀ mi má sùn mí mú. Ṣé mi ìṣe àjálè mú ṣàtúnṣe? Ìyá Ìjẹ̀bú balẹ̀ ògùn mọ́. Òrìṣà má jẹ́ òtẹ́nu ní bọ́dẹ̀. Tó bá ti gùn kò kí gbọ́ nǹkankan. Òrìṣà má jẹ́ òtẹ́nu ní bọ́dẹ̀. Tabara lé tabara oko. Òrìṣà má jẹ́ òtẹ́nu ní bọ́dẹ̀.
máa ti hùn mí o ni wọ́n ṣe nǹkan mi kò yí padà. kí n ṣe ẹ́ kíde kí ṣe ẹ́ kó o fọ́ dúró kí ṣẹlẹ̀ lébè ìjà èèyàn kò bẹ́ẹ̀ jà ní kó jẹ́ kí n mọ̀. ẹgbẹ́ ní sọ́ǹkà ewu àbò sí jàre kí ló máa ṣe yín ná ìyá yìí kí ló ṣe yín kí ló yẹ tẹ rí báyìí ṣáà mo ṣàbáyé mò ń bínú mò ń gbóná lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ má rò pé irun kẹtẹ máa ń rí lélẹ̀ mò ń bínú ẹ ṣe bí mo ṣe dún àkúfọ́ ìgò ní tẹ bá gbẹ́sẹ̀ lẹ́wọ̀ ó máa ya yín yàmàyàmá ni kí ló ṣe yín. kí n ṣe rẹ̀ kí n bá lẹ̀ ṣe ṣebí ṣé o máa pè mí kó o bá. ẹ tẹ̀ ń tẹ́wọ́ bí ìkà ẹ mọ ọkọ tẹ ṣe àbí. Rónkẹ́ kíni. mi ṣe é kí n bá lẹ̀ ṣe ṣé yẹ kó pè mí kó sọ mí nítorí fọ ọsọjọ́ ọkọ rẹ̀ èmi àti rẹ̀ wáyé ṣe wà ọlọ́rọ̀ mi rí sọjọ́ ẹwà yẹn kọ́ kó máa bá mi jà o kí n ṣe. ẹ tẹjọ́ ń ṣèké ó dẹ́ bọ́lẹ́ ti rágbó tẹ fún boyfriend mi bọ́lẹ́ ti rágbó tẹ fún Sanjọ́. àgọ́rò ìdájà lẹ̀ tí wàá yẹ kó máa bá mi jà lórí ọ̀rọ̀ àgbò. mi ṣe wá nípa ìjà ìwọ̀n bọ́lá iṣẹ́ pé mo mí kéré wà mo lè yẹ̀ṣẹ́ sí tara kínú bí mi ẹ fún náà lágbo mo dákú lábẹ́ lẹ́ẹ̀mẹrin ẹ ṣe bíi pé mo ń ṣeré ń bí ni. Rónkẹ́ o òun lè jẹ́ fọ kó má gbàlù kó má jó fọ ìyá Ìjẹ̀bú òfòkọ mi lágbo kí ni ọkọ mi retí dojú délẹ̀ ní kí mo wá fún lágbo kí ní abẹ́rẹ́ sí ní gbèrú ó yẹ kó má gbàlù kó má jó wà wá ní pé wá bá mi jà má jẹ́ n bínú o má bàjẹ́ kí n bínú rẹ o. ẹ tún kí fún mi ọlọ́dẹ máa bójú yín jẹ́ ni ó yẹ ọlọ́run máa bọ̀nà yín jẹ́ ẹ bọ ìrànjú ẹ bọ ìrànjú ẹ wá bí àjẹ́ ẹ rí wọn. ìka èké oríjà máa jẹ ọtẹnu mi lọjẹ ẹni máa kú pàdé ẹni máa pa ni ẹni máa pa pàdé ẹni máa kú ni ó tún ti ń bínú ilé bàbá rẹ̀ ló lọ ó ti hùn mí ni wọ́n ṣe nǹkan mi ó máa ti hùn mí o ni wọ́n ṣe nǹkan mi. àbí kí mi fa mi kí n máa nà Sanjọ́ kí n máa jẹ́ṣẹ́ Sanjọ́ èmi dá o mi ń ṣènìyàn gidi o ẹ̀yin rò wá ṣèwé èyí máa tún fún Sanjọ́ èyí máa lé ni ọlọ́mọ kí Sanjọ́ bá gbẹ́lùra ṣó máa kì ẹ̀ bí ní dìde lọ́sẹ̀ méjì ṣó máa yàtá ògbé. yípadà ìyá Ìjẹ̀bú ló ń bínú lọ́wọ́ o èkúté ilé o ẹ yípadà wẹ́mi jẹ́ kọ́kọ́ rẹ pẹ̀lẹ́ bá tutù náà o kí wá gbé fún. ọwọ́ ẹ̀ ń bèrè ni. Ọkùnrin ìyá Ìjẹ̀bú. bẹ́ẹ̀ni nípe méjì. Kíde kí ṣẹlẹ̀ àti kí ṣẹlẹ̀ ṣe bí ṣé òbí nínú lẹ́ẹ̀kan Kíde kó padà. ṣé ẹ mọ ọjọ́ yìí dáadáa. mo mọ̀ Rónkẹ́ ìyàwó Sanjọ́. ẹ mọ̀ dáadáa ẹ kàn mọ̀ níyàwó Sanjọ́ ni ṣé ẹ mọ̀ bóyá jẹ́ àbúrò ọ̀gá títí wa ní tamak lélẹ̀ ẹ má bínú poison wo lẹ gbé fún ọkọ ẹ tẹ́ fi fẹ́ pa àbúrò wa. bẹ́ẹ̀ ni. Rónkẹ́ lẹ́nu rẹ̀ olọ́parọ́ mọ́ mi fọ èmi fọkọ rẹ̀ ní poison kó dé mọ̀ fún èmi àti Sanjọ́ ọ̀rẹ́ rẹ̀mi àti Sanjọ́ wà mí lè ṣàìdárọ̀dọ̀ Sanjọ́ ìwọ Rónkẹ́ èmi fún ní poison. gbogbo yẹn ò tiẹ̀ pin ní ẹ bá dé tamak a máa sọ ètò wà lẹ̀ ẹ lọ gbé poison tẹ fún yẹn ẹ lọ gbé wá kẹ́ nìṣó. ó lè dá wáyé jẹ́ kí mú ọ̀lẹ́ kí n láti wá. ẹ lọ gbé wá rí ẹ lọ gbé wá kẹ́ nìṣó. àrírí mo fi Sanjọ́. kí ló ṣe tán yẹ ìdírí wọn. wọn náà máa wòran wúrú bí tí wọn náà wà lọkọ sí máa wo gbogbo lé ìfẹ́ wèrè wo a máa ṣẹ́jú sẹ́ńtà máa kọ́ a máa ṣe bẹ́ẹ̀ nípa àbúrò ọ̀gá òun náà nìyẹn lára ẹ̀. ó rà sọ mi lẹ́nu ọlọ́run máa sọ ilé mi. ẹ tún jókòó ẹ tún fẹ́ máa mú. ṣé wọ́n rí orí mo mú rẹ o. ẹ mú tó bá dẹ̀ ẹ̀yin lẹ mọ̀ ẹ mú kẹ́ bá gbé kíní jàre kẹ́ni ṣó. ẹ gbà no kí ló ń ṣe má mú o no please má mú. ṣe báwọn mú sílẹ̀ wọ àìmọye irú ẹ̀ mẹ́ta tí mo kọjá ní támà tí ò sí kankan àìmọye titration láti farabalẹ̀ alọ́ mú abẹ ilé ìjágbó jẹ. ẹ dẹ̀ ń ṣe àjẹ́ ẹni sùúrù ẹni sùúrù. irú àgbo wo lélẹ̀.
mo fún sọjọ́ rẹ̀ yẹn agbóyè ohun rẹ̀ orí mo fún sọjọ́. ẹgbẹ́ ní sọ́run jẹ́. mọ tẹ máa bá mi ṣe báyìí sí ó dà pé ọ̀rọ̀ yìí tí wàá padà di ní ó dà pé láwọn olóṣù kan gbé bí kọ́ bá mi pè wọ́n. Felix. Ìgbọ́ngàn ti ń ṣẹlẹ̀. O ti ń kọ́lẹ̀. O ti ń kọ́lẹ̀. Wọ́n ṣe mí. Ṣé kò sẹ́ni? Ìyá Ìjẹ̀bú. Bí sọ̀rọ̀ ẹ dìde. Ìyá Ìjẹ̀bú. Ọ̀rọ̀ yín padà máa di Ìjẹ̀bú tó wọkọ̀ Ìjẹ̀bú ni. Tó fún Ìjẹ̀bú lówó Ìjẹ̀bú. Táwọn adé Ìjẹ̀bú tíjà bẹ́lẹ̀ Ìjẹ̀bú. Ìyá Ìjẹ̀bú. Ẹ wọlé. Mi ì lè mú mọ́ra mọ́ ẹnì ṣó nílé. Ẹnì ṣó. Ta ló lù yìí? Fọ́nrán bá lè darí àsìkò rọjò ilé ló ń tú. Èwo ni? Ta ló lù yìí? Ìyá Ìjẹ̀bú, wetin happen? They rob you? I'm robber. Kẹ́lí o, bẹ́ẹ̀ ni ìyẹ̀wò aká mi mọ́lé fún ẹ, èmi fún sọ̀jọ́ lágbọ̀n, agbórí mo fún sọ̀jọ́ rẹ̀ jẹ́ kí sọ̀jọ́ ṣèwú léṣe o. Owó tó fọ́kọ́ wa gbé mi ní gáràjì o, bí máa sọ wọ́n fọ, èmi máa fún sọ̀jọ́ lágbóre máa pa sọ̀jọ́ o, agbórí mo fún sọ̀jọ́ rẹ̀ o. Ṣé o gbàgbó yẹ o? Kò dá bá gbó yẹ, kò dá mú o, ibo lè dágbó yẹ mú, ṣìkìrì rẹ̀ wá ń lọ̀tọ̀. Ibi. Owó bẹ́ẹ̀ o, owó bẹ́ẹ̀ o, owó bẹ́ẹ̀ o, owó bẹ́ẹ̀ o, owó bẹ́ẹ̀ o. Sọ́ọ́tọ́ yọkọlú kò wá tọ́ bí. Ìyàwó sọkọ mọ́lẹ̀ ọkọ bá yọké ṣe ti rí gbèsè ayé yín. Mo sọ fún pé ìyá àti Sanjọ́ nǹkan tó wà láàrin yín ó máa padà tọ́tán sí tí ó ti padà tún ká. Wait, no be say that man wey come, no be say come rob. He wan rape am. He rape already. He don rape am. Ṣé wá ìwé lẹ́nu rẹ̀ irọ́ rẹ̀ wà níbẹ̀ ẹ rẹ́pù mi. Ṣùgbọ́n Ìyá Ìjẹ̀bú ẹ ṣẹ̀ mí o tí mo wà nínú ilé yìí láti àárọ̀ tí mi ò lọ síbi kankan tẹ̀lé jẹ́ kí kọ́sítọ́mà kó lọ mọ́ mi lọ́wọ́ Ìyá Ìjẹ̀bú. Kí ni pírọ́blẹ́mù yín náà yá yìí? Wọ́n pè é ní sísí inú rẹ̀ bí dùn. Wéè máa rá Èkó, wéè máa rá Ọ̀yọ́. Ṣọmọ ṣe dàpẹ́rẹ́ àjàṣe. Kò kàn yín. Neighbor. Kí ni? This weather. I dey house. I don't go work today. Me and you. Weather for two. Abeg back where? You wey be say your money no pass 5k, 2k, 1k. Abeg you. Afa kí ló ṣẹlẹ̀ náà? Tó ṣẹlẹ̀ ń bọ̀. Mo trust ẹ̀yin afa. Èmi ò mọ̀ lára òfò bí àwọn Ìyá Ìjẹ̀bú. Èmi rọ ọgbẹ́ni gbàgbé o. Mi ò lára òfò. Àti ẹ ti ẹ̀ já. Ẹ máa pa ẹ́. Ìyá Ìjẹ̀bú, you don start this your were with this your gutter mouth. That stinking dirty mouth. I know say Chris dey your head. Tí o gbọ́ kankan níbo. Ló fún òyìnbó pẹ̀lú olè kòkó. Jọ Sandra, ó ṣọ́ọ̀kù gbogbo nǹkan tó ti ń sọ látẹ̀kọ́ nípa àfa yìí ó tọ́ ni. Bímbọ́, ọ̀rọ̀ mélòó ni mo fẹ́ sọ tí máa fi máa parọ́? Nígbà tí àfa yìí tó kọ́kọ́ bá ẹ̀mí gan sọ, mo wà so surprised pé àfa because èmi ò believe ẹ̀ not until tó sọ pé kémi wọ yàrá òun. Ẹ wo kò fọ́ ni. Ṣé mo kọ́ lórí burúkú láfa yìí? Ṣé mo kọ́ àfa yìí? Ṣé mo kọ́ mo ti gbé súnmọ́ rí? Tó ń sọ fún mi pé Ọlọ́run má jẹ́ alihamudulilayi àwọn òṣèré kọ̀ bá. Sandra, ṣé ìgbà tí wà tàfà wà wọnú ilé ṣé ó ṣe dáadáa ṣá? Ká fi sẹ́nu ká dákẹ́. Ẹ wo kò ṣe nádà, kò ṣe nǹkan kan, kódà kò pé 1 minute mà bó ṣe gun báyìí. Ó kàn ṣe hàn ẹ mọ̀ bí ẹ̀dìyẹ tó bá fẹ́ pa bó ṣe máa ń ṣe bó ṣe máa ń jarú pa. Bẹ́ẹ̀ ló ṣe àfìgbà tí bàbá da tọwọ́ ẹ̀ lẹ̀ bọ́. Ṣé o gbowó ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe? Ní kí o trust mi. Èló ló fún ẹ? Mo ta ká gbá ní 30 bay. 30 bay. 30,000 naira. Ó wà lọ́wọ́ ẹ̀. Ó wà lọ́wọ́ ẹ̀. Kódà èmi gan mọ̀. Ó wà lọ́wọ́ ẹ̀. Ó wà lọ́wọ́ ẹ̀. 30 bay. Ọ̀gá, ó ti di mága tèmi nìyẹn. Tó bá ṣe lọ báyìí, tó bá dé kókó wó wá fẹ́mi níbo kó dẹ́ẹ̀dì ló máa jẹun. Because ẹ rí ìyá Ìjẹ̀bú àbí kí ló ń jẹ tó jẹ́ lálẹ́dì wa ìwèrè ni wúmà yẹn kò gbàgbọ́. Tó bá mọ̀ sí o máa cast ẹ̀ ni. So mága tèmi ni kó dẹ́ẹ̀dì ni màá fi gbowó yẹn lọ́wọ́ ẹ̀. Ìbò olójú kòkòrò ni ẹ. Ìwọ ni kò lè dágbà 30 bay yẹn. Mo ti mọ plans mi. Èmi fúnra mi gan láti sìn lọ báyìí. Gbogbo nǹkan ni màá fi gbé súnmọ́ wọn ò bí dà. Ìwọ ni kò ló mọ 30 bay gbà mí. Ẹ jọ̀ọ́. Má gbogbo jẹ́ ká gan ká wá bá ṣe máa yọ sí jẹ. Fún nǹkan. Àwọn
náà jẹ́ bẹ́ẹ̀ náà. Èmi ni mo kọ́kọ́ ṣáájú yín débẹ̀. So tẹ́ bá fẹ́ bá mi sọ pé yín gan fẹ́ jẹ iṣẹ́ yẹn ó níbẹ̀ ṣe máa sọ. Ìwọ má worry. Èmi máa mọ bí mi ṣe máa gbé súnmọ́ fún ara tèmi. Má dà tèmi ṣáà ni. Kò lélẹ̀. Ó rè yẹn. Ìyá Ìjẹ̀bú. Kò ṣe. Bóyá gbàgbàgbà. Ṣé kò kí kó mú nẹ̀ òun kójú rẹ̀ kó bó kára rẹ̀ kó kó tíọ̀tíọ̀ kára rẹ̀ kó ṣe wọ̀tọ̀wọ̀tọ̀. Tí o lè ṣerú eléyìí fún mi nínú ọ̀pọ̀ Ìyá Ìjẹ̀bú nífẹ̀ẹ́ mi tó báyìí. Orí máa sọ̀rọ̀ ìfọ̀ bí gbọ́dọ̀ mú ju ẹyọ kan ó wá pọ̀ jù méjì má mú ju méjì lọ o ṣọ́ra rẹ o. Tí bá mú méjì lọ kí ló fẹ́ ṣẹlẹ̀? Máa kú. Bí ó lè kù àmọ́ ṣé wọ́n máa ṣe wáyé má mú ju méjì lọ. Ìyá Ìjẹ̀bú ló ṣe gan. Ọmọ alárẹ̀ ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ṣé kí n kí ọ lọ lé ìyá rẹ nàbí lé bàbá rẹ? Má kì mí lọ lóhun rí mo fọ kó lò kó bójú rẹ jẹ. Ok mo ti gbọ́. Ọ̀dà Ìyá Ìjẹ̀bú jẹ̀bú. Jẹ́ kí n tètè máa. Ọ̀yà tètè máa. Ṣé ta ló wà ń bẹ̀ náà? Sandra sọ pé báyìí jọ sọ̀rọ̀ kọ́ lélẹ̀ wọlé ń sìn padà kí n lọ parí duty. Bí o ṣe àfààní kò dáa. Àfààní ò ṣe mọ́. NNPC ò tí ì gbépo wá. Mi ò ṣe mọ́. O ò ṣe má bì. Àdéhùn wa nìyẹn. Ìyá Ìjẹ̀bú mẹ́jọ kọ́ mọ̀ mí lọ. Ìyá Ìjẹ̀bú mẹ́jọ kọ́ mọ̀ mí lọ. Àwọn ṣe ìyàwó rẹ̀ ní. Èmi yàwó rẹ̀ àbí. Àfààní kódà more than 2 hours. Mo dẹ̀ tún parọ́ èmi 2 hours mi ò tí lójú 75 minutes lọ ó ní 2 hours tó mú kí bá yẹ sọ́kọ̀ lélẹ́yìí o tó bá yẹ kí ọkọ lọ kí Ọlọ́run àti Ìyá Ìjẹ̀bú lára mi níbi bó ti máa gbé mi káàkiri ayé ni tó máa fi mí ṣe yẹ̀yẹ́ káàkiri ládùúgbò. Ìyá Ìjẹ̀bú mo gbé fún yín ẹ bá mi bẹ̀ ẹ́ kó wọlé tẹ̀lé mi jẹ́jẹ́ tí n bá wá bá ìṣòro ló máa jẹ́ fún un o. Yéèrè kúrò kí gbà ìbò bí kò ń gbà ó lọ́wọ́ àfàwé mọ̀ èmi rèé fáfá lágbóore fi jẹṣẹ́ rẹ̀. Ẹni kò tí ì parí ẹ. Kò tí ì parí dúdú àná pẹ̀lú sùúrù mo fi sọ sí i o. Ẹ pẹ̀lẹ́. Ṣé mo sọ pé 1 minute la fà máa ṣe? Kò yé mi 1 minute tó máa ń ṣe. Èmi ní 1 minute. Tó o ti káàsì mi fún gbogbo ayé àbí kò sí ẹjọ́ ọ̀tọ̀ ládé níta àjọ ṣe o. 3 hours mo ni mo fẹ́ lò mi ò tí ì lójú 75 minutes lọ. Ẹjọ́ nítorí Ọlọ́run. Kí lẹ pè? Lórí èlò. Lórí èlò báwo lórí 30,000. 30,000 lọ fún mi. Wọ́n tún ti lọ gbé 30,000 mi. 30,000 tó. Mo tọ́ ti máa tú dànù lẹ́nu kí client tó lè kówó lẹ́nu. Tó wọlé ṣe wá fẹ́ pa. Ṣé mo fẹ́ pa lélẹ́yìn ni àbá fẹ́ gbàdúrà ara wa? Mi ò pa o. Ẹ̀bẹ̀ tẹ́ máa bá mi bẹ̀ ń sìn ni pé kó tẹ̀lé mi wọlé jẹ́jẹ́lé. Torí tí bá wá bá níbi tó wà yẹn, ìyá ga jùlọ. Ibo lọ. Ṣé dandan ni? Afa mú wọlé. Afa àmọ́ mi ò ṣe. Ṣé tí kò tẹ́lẹ̀ àbí? Ní kẹ́ ń gbá òwe mọ̀ báyìí. Ẹ wọ ìṣòro.